ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀, ẹ kú bẹ́ ṣe ń gbọ́ wa ní ìkànnì Tungba FM níbikíbi tí ẹ bá ti ní àǹfààní àti máa gbọ́ ohùn wa láàárọ̀ ti tòní láti dé sórí pápá tiwa ìyẹn ní ti mọ̀ pé orí stadium wa ní Tungba FM stadium bẹ́ẹ̀ ni láàárọ̀ ti tòní níbi tí àwọn oríṣiríṣi ìròyìn ti jáde ìyẹn ní orí pápá òun yẹn jẹ́ ká máa fi tó létí pé ìròyìn jáde lánàá ní pé rògbòdìyàn ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà abala ní eré ìdárayá ìbò ló ti ń ṣẹlẹ̀ rògbòdìyàn jẹyọ nínú bí bọ́ọ̀lù ká máa ju bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ajáde basketball ní basketball kí ló ṣẹlẹ̀ ní NBBF Nigerian Basketball Federation oríṣiríṣi rògbòdìyàn ló jẹyọ níbẹ̀ lánàá gbogbo ẹ̀ àmọ́ fi tó ilé tí láàárọ̀ gbogbo yẹn ṣẹlẹ̀ jẹ́ kí tó máa sọ fún mi pé àwọn líìgì orílẹ̀-èdè Nàìjíríà abala ìdíje NPFL àti NWFL ó máa gbẹ́nu sọ ìyẹn láàárọ̀ títọ́lá ní ọ̀sán títọ́lá ọ̀la Wednesday bẹ́ẹ̀ ni midweek features bẹ́ẹ̀ ó ṣe dínú bó ṣe máa wà ní ẹ jẹ́ kí n máa sọ fún mi pé ọjà pàṣípàrọ̀ òun wá dópin lánàá ọjà pàṣípàrọ̀ níbi tí wọ́n ti máa ń dúnàádúrà àwọn agbábọ́ọ̀lù èyí tó láàmìlaka àti tí ò láàmìlaka láti lè rí pé wọ́n ṣe kí ni ṣé ó ṣeé ṣe àbí kò ṣeé ṣe ló tẹ́ lọ́rùn àbí kò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni gbogbo ó wà lánàá àwọn ní Manchester United àwọn ewúlẹ́ta Arsenal àwọn ewúlẹ́ta gbogbo alágbèsè létí ìyẹn láàárọ̀ tìtọ́ ní jẹ́jẹ́ mọ̀ pé Juventus àwọn old ladies àwọn arúgbó ọjọ́ arúgbó ṣoge àwọn ṣe kíni àwọn náà ta players o wọ́n rí ìmísí player àwọn ewúlẹ́ra gbogbo alágbèsè lórí sí létí lórí èyí tí wò. Awikonko ó wà nínú lágbára pẹ̀lú ìgbésẹ̀jẹ́ pé Awikonko láàárọ̀ ìṣòro decide láti má wọ búùtù wá sórí pápá má dẹ Ejolabi lóhùn Ejolabi náà ní búùtù lẹ́sẹ̀ láàárọ̀ nítorí orí àmúlẹ́nu gbogbo ẹ̀yà ni wọ́n làwọn bọ́ sórí pápá kí ló ṣẹlẹ̀ ṣe red card ní ìlànà fún wọn ní red card super sub ìyẹn wà nínú ilé agbára Sodiq Akínbolú níbi tó ti máa jẹ́ kẹ́ máa ní àǹfààní láti máa wá ìyẹn lórí ẹ̀rọ ayélujára wa Akínbọ́lá túbọ̀ sùn tí gbogbo yẹn ń pè ní Akeem Spinnet òun náà ló ṣe kí ni mo mú fèrè dání láàárọ̀ ti tòní mo já fèrè gbalẹ̀ mi yọ lọ́wọ́ yìnyín adúgbòsẹ̀ ni ìyẹn kóyè títí wá bí òun náà mú fèrè dání ẹ má gbàgbé òun ni ọwọ́ rep wa lórí pápá ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti gba fèrè lọ́wọ́ kóyè tí mo máa ṣe ni tí mo máa fi fọ̀hún síta Awikonko òun wà lórí pápá. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ọmọ ní gbogbo tẹ́tí láǹfààní àti máa gbọ́ rédíò Tungba láàárọ̀ yìí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Lagbo Sport ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ẹ máa gbọ́ oríṣiríṣi ìròyìn lọ́lọ́kan òjọ̀kan bó ṣe wáyé nílẹ̀ adúláwọ̀ àti àwọn ìfọsẹ̀wọnsẹ̀ tó máa wáyé láàrin ọ̀sẹ̀ lórílẹ̀ líìgì orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NPFL títí wá bí àti àwọn pàṣípààrọ̀ èyí tí ó ṣẹ̀ṣẹ̀ parí lórí January transfer window ìdásí winter transfer ó parí yìí báwo ló ṣe rajà sí àwọn olè ra ẹlẹ́gàn gbogbo ìlànà máa yànnà náà sí ní bẹ́ẹ̀ sí àtàwọn tó fojú rajà àwọn kan ti ẹ̀rọ abẹ́lá sálẹ̀tì lánàá àwọn tó ti rẹ̀ òkìrìkà tó sáré rẹ̀ abẹ́lá sálẹ̀tì gbogbo ẹ̀lẹ́ máa gbọ́ láàárọ̀ yìí Awikonko náà lè ní sọ fún bí ẹ̀ sí pẹ̀sẹ̀ darapọ̀ mọ́ lórí ètò. Mo gbé máa yìí náà yẹn lọ́wọ́ ta sí èdè ẹ má wọrí wọn dárúkọ ẹnìkan. ẹ má wọrí ẹ káwọn gbogbo lé a kú oṣù tuntun oṣù àlàáfíà oṣù ayọ̀ ni oṣù ìtura ló máa jẹ́ fún wa orúkọ tèmi ò yí padà Michael Batunde Opola Ejolabi máa ń yìí ló kí pé ẹ káàbọ̀ sí Lagbo Sport. Bẹ́ẹ̀ ni Ejolabi lẹ gbé wẹ̀ lọ́dọ̀ tí tèmi òru là máa bí ìyẹn ní èmi tó jẹ́ oṣù kìíní oṣù tuntun ọjọ́ kìíní oṣù tuntun happy new month to all Lagbo fans. Oṣù olólùfẹ́ náà máa gbé àbí ṣé bẹ́ẹ̀ náà ni Ejolabi òru là máa bí bẹ́ẹ̀ ni oṣù olólùfẹ́ yẹn kò tí ì sí fún ká má dárúkọ àwọn tó ti mọ̀ ní. Ó yẹ kí bàbá àti ọmọ àwọn ọgbà ní ọ̀tún ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ láti òkè òkun nítorí pé ìròyìn òkè òkun yìí bó ṣe ń jà ròyìnròyìn ẹ jẹ́ ká sáré mu wá ní gbóná ẹ jẹ́ kí n máa fi tó yé létí pé ní pápá akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ rí ìyẹn fún ikọ̀ ìgbàgbọ́bọ́ọ̀lù Chelsea Abraham Grant òun ti ṣe kíni wọ́n ti fẹ̀sùn kàn Abraham Grant ní àná wọ́n jẹ́ kó yé pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí Mason Greenwood ti nọ́tí ìyẹn ọmọ agbábọ́ọ̀lù fún Manchester United
ọdún tó ṣẹlẹ̀ Abraham Grant wọ́n ní òun lọ sexual harassment wọ́n ní ó ti pọ̀ ju ìyẹn ká máa ṣe kí ni ká máa rí àwọn ọmọdé àwọn ọmọ kéékèèké ká máa pè àwọn olóbìnrin ní ọ̀dọ́mọdé obìnrin ká máa pè wọ́n ká máa bá wọn ṣeré tí ò tọ́ ìyẹn ní bàbá yìí ẹ má jẹ́ ẹjẹ́ máa fi tó ní 67 years ní Abraham Grant èyí lè tí wọ́n ṣe kí ni tí oríṣiríṣi àwọn obìnrin tí wọ́n ti wá sọ pé ó ṣe bẹ́ẹ̀ fún mi ó ṣe bẹ́ẹ̀ fún mi pàápàá nígbà tó wà ní Israel tó ń tukọ̀ ní Israel nísìnyí Abraham Grant wọ́n ti àlẹ́jẹ̀ pé ìwọ náà ó máa ṣe kí ni ó máa jẹ́ ẹsẹ̀ ṣé Awikonko mo rí pé ọ̀rọ̀ Mason Greenwood ẹ̀wọ̀n la ṣẹ̀ sọ́tọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí n tún sáré sọ ká lè mú ìyẹn náà mọ́ Mason Greenwood àwọn agbábọ́ọ̀lù fún Manchester United púpọ̀ nínú wọn ṣe kí ni wọ́n ti unfollow wọn làwọn ò tẹ̀lé Mason Greenwood wọn ní Instagram page ẹ̀ àyẹ̀ni àkọ́kọ́ tó kọ́ sápàrà ní Cristiano Ronaldo má gbàgbé pé àárín Mason Greenwood àti Cristiano Ronaldo kò gúnrégé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni David De Gea ó tẹ̀lé Paul Pogba ó tẹ̀lé Marcus Rashford ó tẹ̀lé gbogbo bẹ́ẹ̀ yẹn náà ni wọ́n ṣe kí ni wọ́n ti unfollow Mason Greenwood látara ìwà ìbàjẹ́ tó wù nísìnyí adé ìwà ìbàjẹ́ wọn ló tún símọ́ Abraham Grant lórí. alákọ̀ọ́kọ́ Spinnet ṣẹ́rí tó bá ń sọ fún wa pé ká má hùwà bàjẹ́ ká jáwọ́ bí nǹkan tí ò dáa nítorí àbùkù ló máa ń ta bá orúkọ tó ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́dẹ̀ rí ìgbẹ́ kínkín létí àwo tẹ bá ní ká mójú kúrò tójú bá kúrò ọkàn ò lè kúrò ṣẹ́rí ìwà bàjẹ́ ó dàbí epo ní tó bá ti kán sí aṣọ funfun báyìí tẹ́lẹ̀ aṣọ funfun gbọ́dọ̀ sá fún elépo torí kó má bàa ba nǹkan tó ti ṣe lẹ́jẹ̀ Mason Greenwood nǹkan tó ń fọwọ́ ẹ̀fà òun ní orí yìí because ó mọ̀ ìpé téèyàn bá ti ṣe nǹkan tí ò dá ojú àárín nǹkan tí ò dá ẹ wòran ọmọ léje ní ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ káríà ó ti fi eléyìí bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí i ó ti gbàgbé ọjọ́ iwájú so eléyìí gbogbo tó ń gbọ́ wá ní pátápátá ẹ má hùwà bàjẹ́ nǹkan tẹ́ bá ti mọ̀ pé tẹ́ bá ṣe ẹ lè sọ ọ́ta gbangba pé mò ń ṣe àbí ẹ lè ṣe lójú àwọn èèyàn nǹkan tó kù díẹ̀ káàtó ni ẹ má ṣe dẹ́tí Abraham Grant ìyẹn ò jọ mí lójú yẹn nígbà míì àwọn Yorùbá máa ń sọ wá ní ọ̀rọ̀ yìí dojúrú ẹ jẹ́ ká fi lo àgbàlagbà ẹ tiẹ̀ mọ̀ pé àgbàlagbà bí ó ṣe èrè dàgbà ni Abraham Grant at 67 gbogbo àwọn nǹkan ọkọ tó kọ dùn mí bẹ́ẹ̀ ni pé tábà kò rí ajá àpòrí kòkò tá a fi ṣe òun là kí Spinnet tí máa sọ̀rọ̀ sí akọ́nìmọ̀gbá fún Chelsea tẹ́lẹ̀ ni ṣé bó ti kóòtù Portsmouth náà rí ẹ̀ ṣe ní akọ́nìmọ̀gbá fún Portsmouth àbí club tó ti wà ní stress Chelsea lè sáré ju kọ́ lọ́rùn àti gbọ́ títí yín àti gbà tí ó bá rí bẹ́ẹ̀ kó fara mọ́ téèyàn bá ti ṣẹ̀kọ́ tí ò dá á fèsì penalty. ó yà ní pápá àpá jẹ́ kí mẹ́sàrẹ́ gbèsè létí Ejolabi Ejolabi ìwádìí tó jọ aṣọ eré rẹ̀ kábọ̀ aṣọ létí mọ̀ pé akọ́nìmọ̀gbá fún Real Madrid ìyẹn the Galacticos ìròyìn jáde lánàá nígbà tí FIFA àwọn tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé tí wọ́n ránṣẹ́ sí wọ́n fi tẹ ní àtẹ̀sítẹ́ ìwé wọ́n fi ìwé ránṣẹ́ sí mail wípé bàbá ò ìwé tẹ fi ń ṣe akọ́nìmọ̀gbá tẹ fi ń tukọ̀ ó ti ṣe kí ni ó ti expire wọ́n á lọ renew rẹ̀ wọ́n ní coaching license bàbá wípé ó ti expire ní December 31st nísìnyí wọ́n ní kí bàbá kó lọ renew ẹ̀ tó bá ṣe mọ̀ pé òun sì fẹ́ máa ṣiṣẹ́ akọ́nìmọ̀gbá. ohun Spinnet nǹkan tí ọba ń sáré béèrè lọ́wọ́ ẹ̀ àwọn tíṣà wo ló máa kọ́ Abraham ló máa kọ́ Carlo Ancelotti báyìí. òun ló máa kọ́ rẹ̀ náà ó sọ mẹ́kọ̀ọ́ tó fi ṣiṣẹ́ èkó tó fi ṣiṣẹ́ ni. ta ló fẹ́ kó wá ní kó wá gba kó lọ tún ìlú ẹ̀gbà láìsẹ̀nsẹ̀ kó lọ kàwé sí kó lọ tún ìlú fresher course. ó ní ìdí ẹni wọ́n rí pé ó ní ìdí ẹni upgrading náà máa ń pè. àti wọ́n ti ṣe kí bàbá tún lọ ni àbí kí bàbá sọ pé ibi tó ń gbé ní Real Madrid mo lọ. choice ni ló ṣì bàbá ń gbé lọ́wọ́ fún ìgbà díẹ̀. ó lè ọkùnrin fẹ́ ṣe lẹ́yìn ọkùnrin ṣe choice ni. tó bá sì fẹ́ máa ṣiṣẹ́ lọ kó padà lọ ṣe kó lọ ṣe Awikonko ṣé kí abẹ́rẹ́ jẹ́ kí Carlo Ancelotti kó padà lọ. níwọ̀n bá ìgbà tó yẹ pé láìsí ìwé ẹ̀rí kọ́lọ̀ nínú láìsẹ̀sẹ̀ láìsí ìwé ẹ̀rí kò lè sí continuity iṣẹ́ bàbá dẹ̀ ìwà fún tá a bá gbàgbé òun ló tukọ̀ Galacticos lọ́wọ́lọ́wọ́. ṣé bàbá fúnra rẹ̀ lọ́dọ̀ ti tèmi professor nínú iṣẹ́ kóṣì nínú ká máa kọ́ akọ́nimọ̀ọ́gbá. ìwé tó gbà ìdí ẹ̀ èyí ọmọ mọ́tò wà gbọ́dọ̀ àgbà dírẹ́fà kò ní kó má gba dírẹ́fà láǹsẹ̀. so license náà sọ̀rọ̀ ọgbà so kó lọ gbà so kó lè jẹ́ kí iṣẹ́ pọ̀ tì. ó yá bẹ́ẹ̀ ni Carlo Ancelotti ìwé ẹ̀rí tó fi ṣiṣẹ́ wọn ló ti ṣe kí ni ó ti expire ìyẹn ní oṣù tó kọjá oṣù kejì December ọ̀yẹ́ tó bẹ́ẹ̀ ni ọdún tó kọjá nísìnyí wọ́n ti ní Carlo Ancelotti kó lọ ṣe ìwé ẹ̀rí èmi tó lè máa fi tukọ̀ ó yá bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n máa sọ fún yín ní pápápá ẹ jẹ́ kí n máa fi tó yín létí wípé Tsitsipas àti Medvedev ìyẹn nínú Australian Open ṣàmọ̀ pé ó ti wá Australian Open ti wá ó ti parí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìròyìn jáde wípé Stefanos Tsitsipas àti Daniil Medvedev nígbà tí wọ́n kojú ara wọn ní semi-final
nísìnyí wọ́n jọ gbéná wojú ara wọn níbi tí Daniel Medvedev ti inú ti bi tó wojú ìkan nínú àwọn tó ń darí ìyẹn official lórí pápá ó tún wojú Stefanos Tsitsipas nítorí pé bàbá Stefanos Tsitsipas òun ni akọ́nimọ̀ọ́gbá ẹ̀ so nísìnyí àwọn yẹn wá sọ̀rọ̀ ó ní kò yẹ kí wọ́n máa sọ ọ̀rọ̀ pàápàá jùlọ èdè wọn nígbà tí àwọn wà tí wọ́n ṣe kíni tí wọ́n wọ̀ ìyá àjà lórí pápá látara eléyìí ó gbóná wojú gbogbo wọn nísìnyí Daniel Medvedev wọn ni kò san owó ìtanràn èyí tó tó 17,000 Australian dollar 17,000 Australian. So nísìnyí Daniel Medvedev òun ti sọ pé òun ní ẹ̀rù ò mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn bẹ́ẹ̀ ni ó kàn lára ni látara pé òun ò gbédè tí wọ́n sọ lórí pápá. Tsitsipas ńkọ́ Stefanos Tsitsipas wọ́n ní kó san 7,000 Australian dollar. Nísìnyí gbogbo owó tí Tsitsipas tó rí ìyẹn nínú ìdíje Australian Open is 895,000 Australian dollar. Bẹ́ẹ̀ ni Daniel Medvedev ó rí 1.5 million Australian látara pé wọ́n ṣe kí ni wọ́n gba Australian Open. Owó ìtanràn yìí ṣé Awikonko lójú títí ẹ̀ ṣé yẹ kí wọ́n fún ní fine látara pé ó ń complain ní pé àwọn tí wọ́n jọ sọ̀rọ̀ kò yẹ kó máa sọ̀rọ̀ lórí pápá nígbà táwọn wọ̀ ìyá àjà lọ́wọ́lọ́wọ́ ọgbọ́n tí wọ́n jọ nǹkan tí wọ́n sọ yẹn ọgbọ́n tí wọ́n máa fi borí òun náà jọ ń sọ lédè wọn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ síta látara pé ó ṣe kí ni ó kọ́ outburst ẹ̀ wọ́n ní pé kó lọ sanwó ìtanràn. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé Stefano títí ẹ̀yẹn wá sọ pé ọ̀rọ̀ táwọn sọ ṣó ṣeé ṣe ni ṣé kò ṣeé ṣe òun gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹni òun sọ̀rọ̀ òun ò lè sọ pé kó máa kọ́ òun ṣùgbọ́n nǹkan tó ń sọ ni pé kó make sure pé òun náà mú excuse ó mú ẹ̀rí títí ẹ̀ wá nísìnyí àwọn méjèèjì wọ́n wà ṣùgbọ́n ìkọ́jú kan lọ 17,000 Australian dollar and 7,000 Australian dollar. Tó ṣẹlẹ̀ ní pé alákọ̀ọ́kọ́ òfin wà nínú lawn tennis tennis ní òfin títí ẹ̀ my beside Medvedev ní máa kọ́kọ́ bá wí wọ́n bára wọn sọ̀rọ̀ ní ò ní ṣe pẹ̀lú nǹkan tẹ́ ń gbá lọ́wọ́ lórí pápá at least ìgbà tẹ́ parí máàṣì ó ṣàlẹ́ni tó wìn ṣé ọ̀rọ̀ tó sọ yẹn ṣé wá reflect nínú nǹkan tó ṣe àbí pé kinní kan wọ́n náà ló borí tó lọ sí final nínú ìgbà yẹn so nǹkan tẹ́mi kan máa sọ ń bẹ̀ ní pé tí wọ́n bá ṣe nǹkan tí ò dá àwọn àjọ tó mójútó kọ́ọ̀tì yẹn wà ń bẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ so tí ò fi àyè sílẹ̀ fún wọn àbísẹ́ tó bá fẹ́ complain èmi rò pé ó yẹ kó lè pe bóyá bíi manager títí ẹ̀ kó sọ nǹkan báyìí bóyá tí ẹ̀ bá raise ẹ̀ á yàtọ̀ sí pé òun tó ń play lọ́wọ́lọ́wọ́ wọn máa gbọ́ tẹ̀ bàtà tí fún ìnáwó máa sanwó tọrọ yẹn. Nítorí pé kó lè ṣe kí ni a lè jẹ́ eye opener nítorí àwọn eré tó máa wáyé lẹ́yìn ẹ̀kú ní pé bóyá ìlú ẹ̀ ń ṣẹlẹ̀. Ó yá jẹ́ ká sáré wọnú ọjà pàṣípàrọ̀ báwo ló ṣe lọ ẹ jẹ́ kí n máa gbé sí létí ní pápá àpágbé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lè kọ gbábọ́ọ̀lù Arsenal nítorí Arsenal ní rògbòdìyàn ṣe kí ni ló ti ń jẹyọ ẹ jẹ́ kí n máa fi tó létí wípé nígbẹ̀yìn Aubameyang ìyẹn Pierre-Emerick Aubameyang ó ti fi ikọ̀ ẹgbẹ́ gbábọ́ọ̀lù Arsenal sílẹ̀ tẹ́lẹ̀ ìwọ́n rò bíbí lóun ló máa bá lọ ṣùgbọ́n nísìnyí Pierre-Emerick Aubameyang ó terminate appointment ẹ̀ ó terminate contract ẹ̀ ìyẹn pẹ̀lú Arsenal látara pé kó lè darapọ̀ mọ́ Barcelona ní pátápátá nísìnyí Pierre-Emerick Aubameyang ó ti darapọ̀ mọ́ Barcelona on free transfer ó gba pay cut ìyẹn ní Barcelona láti kó darapọ̀ mọ́ wọn nísìnyí Pierre-Emerick Aubameyang Arsenal ńkọ́ wọ́n ṣe kí ni wọ́n save £25 million látara pé contract Aubameyang ó sì kù títí di ó sì kù 18 months nínú contract ẹ̀ má gbàgbé tàbá sọ pé Pierre-Emerick Aubameyang ìyẹn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú tó láàmì làkà tó máa ń ṣe bẹ́ẹ̀ ní àwọn ìyẹn fún ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù Arsenal ó ti lọ darapọ̀ mọ́ Barcelona Arsenal ó fi Carlos Soler sílẹ̀ ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá lọ́sẹ̀ yìí ó tún fi Pierre-Emerick Aubameyang sílẹ̀ nísìnyí Arsenal wọ́n ra player kankan awọ́kọ́ sọ pé kí ló ṣẹlẹ̀ ṣé kò ra player mọ́ ni ẹ jẹ́ fi tó létí wípé Arsenal wọ́n ra player ẹyọ kan tí wọ́n rà ìyẹn wọ́n rà ní Colorado Rapids ìyẹn ní MLS ní USA orúkọ player tí Arsenal rà ní Austin Trusty ọmọ 23 years ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ kò tí ì ní darapọ̀ mọ́ Arsenal ó di oṣù keje ọdún tó bá parí ìyẹn ní MLS July 17 ló máa padà mọ́ àwọn darapọ̀ mọ́ Arsenal bẹ́ẹ̀ ni ẹni tí Arsenal rà nìyẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ra player tó máa gbá bọ́ọ̀lù lórí pápá ṣùgbọ́n ẹ̀rìn ní sí best player ṣé Arsenal ṣó lè mú tọ́ fọ ẹ̀yin olólùfẹ́ Arsenal bẹ́ẹ̀ ni ṣé kí ni máa darapọ̀ mọ́ wa kẹ́ ṣé kí ni àfẹ́ máa gbọ́ bóyá lọ́dọ̀ tí ṣé nǹkan tí Arsenal ṣe ó da lọ́dọ̀ ti tèmi èmi máa tẹ́ bá ti sọ́tọ́ máa sọ ti tèmi ẹ̀yin olólùfẹ́ Arsenal àmúnidára àdékàngọ̀ Bàṣírí Babátúndé bẹ́ẹ̀ ni Fatai gbogbo máa ní àǹfààní àti máa pè
ìyẹn bẹ́ẹ̀ ni lórí ti Arsenal kí ló ṣẹlẹ̀ ní Manchester United. Spinnet nǹkan méjì ni tó bá ti ń pè wọlé nǹkan méjì náà ló máa bá wọn dá sí nítorí pé nípa àṣepàrọ̀ yẹn Frank Lampard ó ti di new akọ́nimọ̀ọ́gbá fún Everton so akẹ́kọ̀ọ́ wọ́n lè pè papọ̀ tó máa sọ́dọ̀ papọ̀. bẹ́ẹ̀ ni àmọ́ jẹ́ kí sáré sọ fún wọn pé ní Everton jẹ́ kí sọ fún wọn pé Dele Alli ó ti darapọ̀ mọ́ Everton. Dele Alli láti Tottenham Hotspur Frank Lampard akọ́nimọ̀ọ́gbá tuntun tí Everton ṣẹ̀gbà òun lòun fẹ́ kí Dele Alli wá darapọ̀ mọ́ òun ní Goodison Park nísìnyí Dele Alli ó ti darapọ̀ mọ́ Everton ìyẹn pátápátá ni ó pátápátá ló ra Dele Alli £40 million ni wọ́n ṣe kí ni wọ́n ra Dele Alli. ẹ̀rọ tàbí wà bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀ káàárọ̀ bàbá ẹ̀ káàárọ̀. Ẹ̀rí ti máa ń rìn. Vanderbeek náà ti lọ o. Everton náà lò. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ fẹ́ fi ẹ̀mí sùúrù simple mò ń gbọ́. Bẹ́ẹ̀ ni Vanderbeek tó lọ sí loan to Everton ṣé ẹ̀yin rí pé ó dá fún Manchester United lọ́wọ́lọ́wọ́ ẹ má gbàgbé Vanderbeek ò ní playing time wọ́n ní Arsenal àwọn ní àwọn ọmọ kékeré ní ọwọ́ iwájú Arsenal Awikonko wọ́n ní Lacazette àti Edin Ketia àwọn méjì tán nínú ẹ̀ ṣé àwọn méjèèjì wọ́n lè gbé Arsenal wọ top 4. Kí tabanika sùn tó rọ̀ fún wa gbogbo alámọ̀ ní nǹkan tí bọ́ọ̀lù ń sọ léni pé àwọn méjèèjì tá à ń sọ̀rọ̀ nípa yìí wọ́n ti tó ẹyọ kan so ilé ìkú díẹ̀ káàtó nígbà tẹ́ bá mọ̀ pé máa release Aubameyang ó yẹ kẹ́ ra at least wọ́n sọ ọmọ tó jẹ́ lóòrùn ó padà lọ sí Juventus ọmọ Lakovic yẹn ó yẹ kó ti parí díìlì ọmọ yẹn. Arsenal ló ń lọ sọ́jà tó lọ fojú rajà window shopping ni wọ́n lọ àwọn oníkó lọ sọ́jà pàṣípàrọ̀. tó bá mọ̀ pé wọ́n nìkan ṣe because àwọn fans wọn lórí ayélujára wa ń bíbá yìí another big factor tó ní Arsenal cannot make top 4 again wọ́n ti give up ó ti give up pàwọn lè make top 4 for the losing Aubameyang to Barcelona and it's a step up for Aubameyang ọ̀wọ́n tẹ́bí kọ́ máa lò ní pé kó train hard because òun náà lé sí díẹ̀ nǹkan tó sábà fàjà wọn àti àtẹ́tà nìyẹn ó ti rí rẹ̀ tóun ti di superstar kí ni àfẹ́tẹ̀ lágbà tó ti gba new contract tó tẹ́ pé kò lè mi àwọn bó ṣe mi àwọn fast now tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kó put more effort kó má lọ parẹ́ sí Barcelona kó lè shine. Bóyá ẹ̀mí pápápá ẹ jẹ́ ká máa fi tó ilé tí pé Newcastle United wọ́n ti complete signing Dan Burn láti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brighton £13 million ní èyí tó mú kí gbogbo owó tí Newcastle United ti kó ti ná nínú ọjà pàṣípààrọ̀ ìyẹn ní oṣù tó kọjá kó tó £90 million. Hello ẹ káàárọ̀. Hello ọlọ́run ló tó orúkọ yín. Club ilẹ̀ support. Gunners kí ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ẹ̀yin rí pé ẹrù yẹn ṣé bàtà tí Aubameyang bọ́ sílẹ̀ ṣé Edin Ketia ṣé lè wọ̀ lọ́dọ̀ ti tèmi èmi kò lè wọ̀ Edin Ketia ò lè wọ̀ bàtà ẹ má gbàgbé Aubameyang yẹn ó ti score 92 goals ló score fún Arsenal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 163 games ẹ gbàgbé ó máa pẹ́ fún Edin Ketia. Still a fair result. Sábà fi ratio sí fair result. Ẹ̀rọ ajẹ́gbọ́n sáré sọ fún ní pápápá kí ló ṣẹlẹ̀ nínú ọjà pàṣípààrọ̀ Aaron Ramsey ẹ̀yẹ ti ṣe kí ni ó ti tọkọ̀ létí láti ikọ̀ agbábọ́ọ̀lù Juventus lọ sí Rangers Glasgow Rangers ní Ramsey ló wà Dejan Kulusevski ó ti kúrò ní Juventus lọ́wọ́lọ́wọ́ báyìí wá sí Tottenham on loan wá sí Tottenham kí ló tún ṣẹlẹ̀ o ẹ̀jẹ̀ máa fi sọ pé Rodrigo Bentancur ó ti kúrò ní Juventus wá sí Tottenham wọ́n rà á pátápátá ní £21.5 million bẹ́ẹ̀ ni bó ṣe wá nìyẹn òye kí ló ṣẹlẹ̀ Bruno Guimaraes ó kúrò ní Lyon wá sí Newcastle United £40 million ní o. Hello ẹ káàárọ̀.
Bọ́lájí club olè support. Oṣọwọ́ Gunners lára rẹ̀ ó ká yín lára o. Ó wà òkè. Ó wà òkè. Mr. Bọ́lájí iṣẹ́ kí gbogbo Arsenal fans wà fọkànbalẹ̀ lórí Aubameyang lórí Lacazette àti Nketiah. Pẹ̀lú Martinelli. Ok, oya ìlú gángan ni bó ṣe kọ wájú sí àwọn kan. Bẹ́ẹ̀ ni ó pe àwọn kan ṣùgbọ́n àwọn olólùfẹ́ Arsenal kan ti sọ wípé Spinnet kí ló ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ máa sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí Arsenal ń ṣòjòjò ẹ̀ káàárọ̀. Jamiu oya club olè support. Manchester City. Oya Man City ra player kan ṣe é mọ̀. Ok ṣùgbọ́n player. Oya ẹ sáré sọ̀rọ̀ sí pápápá. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí láti àbí ìrajà. Ọlọ́pàá ẹ̀sẹ̀ kẹfà sáré sọ pé nínú ọjà pàṣípàrọ̀ Don van der Beek àti ìwé kúrò ní Manchester United lọ sí Everton on loan. Julian Alvarez òun wá láti River Plate lọ sí Manchester City ṣùgbọ́n ó sì máa wà ní River Plate yẹn ní Argentina títí di ìparí oṣù keje. £40 million ní Man City ra ọmọ agbábọ́ọ̀lù wájú lọ́wọ́lọ́wọ́ ni. Christian Eriksen má gbàgbé eléyìí tí ó ní ìfarapa ìyẹn lórí pápá nígbà tí ìdíje Euro lọ lọ́wọ́lọ́wọ́. Christian Eriksen ló ti darapọ̀ mọ́ Brentford free transfer ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó yẹ jẹ́ kí n máa fi tó ilé tí pé Matt Targett òun ti kúrò ní Arsenal lọ sí Newcastle on loan ló wà. Todd Cantwell ọmọ tó ṣe dáadáa fún Norwich City òun ti kúrò ní Norwich City lọ sí Bournemouth on loan. Bó ṣe rí nínú àwọn ọjà pàṣípàrọ̀ Ndombele ẹ̀jẹ̀ sọ pé òun ti padà lọ sí Lyon ẹni tó ṣe kúrò ní Lyon £60 million £50 million euro £50 million ní Tottenham rà lọ́wọ́ Lyon nísìnyí wọ́n tún ti lóun ẹ̀ padà sí Lyon. Ndombele ṣé kò ní playing time ní ọ̀dà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé látìgbà tí kinní ti dé tí Antonio Conte tó ti dé òun kò fi bẹ́ẹ̀ believe nínú style Ndombele because bó ṣe máa ń play ó yàtọ̀ sí style tí òun ń lò òun kò fi jẹ́ kó ní play time lọ́dọ̀ ẹ̀. Òyà ní pápápá ẹ̀jẹ̀ ká máa tó létí pé rògbòdìyàn ṣẹlẹ̀ ní orí bọ́ọ̀lù alẹ́ basketball ìyẹn ká máa ju bọ́ọ̀lù sínú àpẹẹrẹ jáde lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí wọ́n ti ṣe election lánàá ìyẹn ta ló máa tukọ̀ ta ló máa darí election oríṣi méjì ni ó wáyé Awikonko ìkan wáyé l'Àbújá ìyẹn ní Moshood Abiola Stadium níbi tí wọ́n ti ní àwọn fashion kan wọ́n ti mú president ńbẹ̀ ní Benin City náà kọ́ ìyẹn nípínlẹ̀ Benin ní Edo wọ́n tún mú another president ìyẹn ní basketball. Kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó yẹ jẹ́ kí n máa fi tó létí pé Musa Kida òun ló tún yọ ara òun ó tún ní ẹlẹ́ẹ̀kejì ìyẹn láti máa tukọ̀ basketball ní ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Benin sí Edo kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni níbi tí Mark Ugoche òun ni wọ́n sọ in as NBBL president ìyẹn l'Àbújá. Àrùn kí ló ṣẹlẹ̀ ní basketball báyìí. Gbogbo alamọ̀ tẹ́lẹ̀ pé rògbòdìyàn kan ti ń wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ election yìí látọdún tó dẹ̀ kọjá ni wọ́n ti ń fa bọ̀. Bẹ́ẹ̀ni fífa náà ti sọ pé fífa ní àjọ tó ń darí basketball àgbáyé ni pé tí ẹ bá ti lọ ṣe àwọn máa bá nìyí ni nínú nísìnyí wọ́n ní láti lọ ṣẹlẹ́ṣọ̀. Èmi rò pé ministry ó support Abuja ìyẹn ministry ṣùgbọ́n constitution NBBF ó support ti Benin èyí sọ nísìnyí ìṣòro wá dé. Oríṣi àtayọyọ. Ok constitution ìṣèbábẹ́ ministry ló wà. Ṣé president méjì ló máa tukọ̀? President méjì ò lè tukọ̀. Ọdẹ máa pè Sunday Dare náà la máa bá sọ̀rọ̀ sí minister of sports ní Nàìjíríà. So òun ló máa mọ àtúnṣe tó máa ṣe ń bẹ̀. Torí tí tó bá ń lọ báyìí tó bá di pé wọ́n wá ń bá àánú wọn ó máa padà affect. Ó ṣẹlẹ̀ sí wa tí a fi lọ sí Tókè ṣòro tí. Bẹ́ẹ̀ ni o. So kọ́ mọ̀ kọ́ tó máa ṣe o. Ó yá bẹ́ẹ̀ ni Osita Nwachukwu òun náà ṣe kí ni òun ló represent South East Zone ìyẹn ní Abuja election. Ẹ jẹ́ kí n máa fi tó yín létí wípé Mark Ugoche òun ló win as president ìyẹn ní Abuja election níbi tí Musa Kida tóun ti wọlé ìyẹn ní Benin election as NBBF
president ó yá ní pápápá wọ́n ní Mohammed Lawal ìyẹn nala òun ló represent north west ìyẹn ní Abuja lọ́hùn ti Abuja election náà níbi tí Ibrahim Gimba tó ti represent north east Kingsley Aigbonaga ìyẹn south south níbi tí Josiah Amedu tó ti ṣe kíni tó ń jẹ́ south west representative tó bá ní pé káwọ́ lọ́jọ́ títí ní ẹ̀mí máa rí pé màá máa rọ àjọ tó ń darí bọ́ọ̀lù eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Ministry of Sport lábẹ́ alákòóso Sunday Dare kí wọ́n tètè ṣe kíni kí wọ́n dá sí àárín nítorí tó bá ṣe bẹ́ẹ̀ rògbòdìyàn yìí irú ẹ̀ ó ti ṣẹlẹ̀ nínú Athletics Federation ní ọdún 2022 tó jẹ́ pé òun ní àkóbá ló padà ṣe ìyẹn fún wa kí ilé má bàa tún fa àkóbá wọn láti tètè wá solutions bó jẹ́ pé ọmọ lọ sílé ẹjọ́ ni wọ́n tètè lọ sílé ẹjọ́ ṣùgbọ́n president ọ̀gá méjì kò lè tukọ̀ ọkọ̀ kan ṣo nísìnyí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀gá méjìlá ní nínú basketball. Ọlọ́run àbá wa yanjú ẹ̀. Ó yá ẹ̀yẹ́ tí màá sáré sọ fún pé nínú líìgì àgbàlagbèrè lórílẹ̀‐èdè Nàìjíríà ó máa gbẹ́nu sọ lọ́la February 2nd ẹ̀jẹ̀ kí n máa fi tó retí pé Nasarawa Amazon òun àti Conference School ló máa wọ̀ yájà lórí pápá yẹn ní Lafia City Stadium níbi tí Pelican Stars àti the Niger Ratus máa ti máa wọ̀ yájà ní Oje Sona Stadium ní Calabar kí ló máa ṣẹlẹ̀ ìyẹn ní láàrin Leke Stadium ní Ilé Igbó níbi tí Osun Babes ó máa ti máa wọ̀ yájà ó máa gbàlejò ọ̀rọ̀ ìyẹn Adamawa Queens ìyẹn ní ọ̀la tó bá ti di rí ní Uniport nǹkan kí ló ṣẹlẹ̀ ní Port Harcourt ibi tí Sunshine Stars ó máa tọkàn létí ó láti lọ máa wọ̀ yájà lórí pápá pẹ̀lú Rivers Angel látòkè ta ẹ jẹ́ kí n máa fi tó létí àwọn áńgẹ́lì olómi yìí Rivers Angel wọ́n ti gbáradì gidigidi ìyẹn fún Sunshine Queens wọ́n ní òòrùn yóò ní tọ̀ sí wa lójú Royal Queens àti FC Robo wọ́n máa wọ̀ yájà níbi tí Abia Angels àti Delta Queens wọ́n máa wọ̀ yájà lórí pápá bẹ́ẹ̀ ni ní abala NPFL ìyẹn ti líìgì ọkùnrin lórílẹ̀‐èdè Nàìjíríà Akwa United àti Kwara United máa wọ̀ yájà mẹ́la níbi tí Rivers United àti Dakada máa máa fi gbàgbága Nasarawa United àti Rimba wọ́n máa ṣe kíni wọ́n máa tukọ̀ wọ́n máa darí wọ́n máa wọ̀ yájà lórí pápá ní Gombe United pẹ̀lú MFM relegation confirmed ilé ìtọ́ba pàdánù fẹsẹ̀wọnsẹ̀ yẹn èmi á máa sọ pé relegation confirmed ni bẹ́ẹ̀ ni Katsina United àti Sunshine Stars wọ́n máa wọ̀ yájà lórí pápá Enugu Rangers àti Plateau United Abia Warriors pẹ̀lú Wiki Terrorists wọ́n máa wọ̀ yájà Kano Pillars àti Remo Stars Remo ẹ̀ má gbàgbé wọ́n ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ wọ́n ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kẹwàá ló fẹ́ lọ ìyẹn nínú díje NPFL Lobby Stars àti Niger Tornadoes máa wọ̀ yájà níbi tí Shooting Stars àti Atlant máa ti máa ṣe kí ni máa fi gbàgbára Shooting Stars wọ́n borí MFM ní ọ̀sẹ̀ tó kọjá ìyẹn lókè ìta nísìnyí wọ́n tún wà ní ìyẹn ní Adamasingba ní Kọsọlábí Stadium ní ìlú Ìbàdàn wọ́n máa gbàlejò Atlant kẹrẹ wọn ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ ti tèmi fẹ́yìn olólùfẹ́ ẹ̀yìn gbé Shooting Stars kò ṣe kí ni kó borí fẹsẹ̀ láwọn kókó àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbẹ́nu sọ nìyẹn. Nítorí àsìkò ẹ jẹ́ ká máa jáde lọ àmọ́ ká tó máa lọ ẹ jẹ́ ká kí àwọn bíi méjì lórí ayélujára ìyẹn Lawal Yisa ó ní ẹkú iṣẹ́ ẹnjìnà Lawal Yisa láti Ìlá Ọ̀rọ̀gùn tó ti ń darapọ̀ ẹ ṣe Ìlá Ọ̀rọ̀gùn àjẹsílẹ̀ oṣù Olúwadámiláre Akíọlámìjí Fákọ̀yà dẹ̀m bàbá wa Fádèyí gbogbo yín náà la kí láì yẹni kọ́kọ́ sílẹ̀ lágbára Ọlọ́run tó bá di lọ́la á ní àǹfààní àti kéyìn dáadáa lórí ayélujára ẹ sì tẹ̀ darapọ̀ mọ́ wa bẹ̀rẹ̀ sí í ṣe àwọn fídíòs wa yẹn ẹ jẹ́ ká máa fẹ́ lè dágbére lórí ètò láàárọ̀ yìí torí àsìkò Ọlátúndé Ọmọkalẹ̀ jẹ́ ayé náà lórúkọ mi tẹ́ ẹ mọ̀ sí Àlàbí Àwíkòǹkò. ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ àkárí ayé èmi náà ń fi eléyìí dágbére wípé ó dàbọ̀. bẹ́ẹ̀ ni Akeem Ọládúbọ̀sùn tí gbogbo yín pè ní Akeem Spinnet náà ló fi lè ṣe ìlọ bí tó bá tún di lọ́la ẹ̀ ní àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí pápá tiwa láràárọ̀ ní aago 8:00 sí aago 9:00 ní orí pápá Túngbá FM Stadium Sodiq Akínbólú ìyẹn bí àrùwá nǹkan tó ń ṣẹlẹ̀ sí Sodiq Akínbólú ní bẹ́ẹ̀ ni òun náà ṣe kí ni òǹdàgbére Yèyé Ajíbọ́sẹ̀ ó ti mú fèrè sẹ́nu láti sọ wípé ó yá ẹ máa ṣe kí ni ẹ kúrò.